Ọlọ́run sì wàsà Ọlọ́run ò sí orí Ọlọ́run ti burú Ọlọ́run torí ẹ ti burú torí Ọlọ́run ọba burú ni ilé mọ́ rin gbàtẹ̀gbà tí orí burúkú káàkiri kí ló tó pàdé mi ọmọ fún mi ìwé Ọlọ́run àbọ̀ ẹ ti rọ́lọ̀ ní ẹ̀ ní rọ́lọ̀ mọ́ ayé Ọlọ́run á dáa Ọlọ́run torí ẹ ti burú wọ́n ló fi sánmọ̀ bora bí aṣọ wọn yà mọ́ ọ̀la ni àbórí ẹ burú bí eégún tí ń léwèrè Ọlọ́run kọ́ Ọlọ́run ni. Astaghfirullah la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi. Ọlọ́run kó dákun kó foríjì wá o Ọlọ́run foríjì wá o fídíò tí mo sọ ni. Ìbá kọ́dá ayé ẹjọ́ yẹ wà o ìbá ṣẹ̀dá ayé ó ti dá wa tán àdúpẹ́ pé bá a ṣe wáyé pa afẹ́ rí bẹ́ẹ̀ náà la rí Elédùmarè ìjàtúbọ̀ tán wá dá o mọ̀jà tẹnu gbó bí ọwọ́ mọ̀jà fẹsẹ̀ ẹlẹ́ka fẹnu kọ àtẹ̀sẹ̀ àtẹnu mọ̀jà fi kankan kọ́ mbẹ̀. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ fọ̀nà hàn wá gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ ṣáájú wa gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀ tí fọ̀rọ̀ kọ́mọ lọ́rọ̀ ẹ̀yin pèdèpèdè tí fìdí kọ́mọ lédè ẹ̀yin àgbààgbà òṣèré nídìí iṣẹ́ ìtàgé láti ibi tó ti bẹ̀rẹ̀ tá à ní láǹfààní àti máa dákọ̀ ìtàbá dákọ̀ ẹnìkan tá à dákọ̀ ẹnìkan yóò dàbẹ̀ pé bóyá àwa bias àdìgbòdò ṣe bẹ́ẹ̀ àwa yìí ṣe báwọn gbogbo yín la kí o a kí gbogbo ẹ̀yin ajúnilọ nídìí iṣẹ́ ìtàgé tó lè ju nínú àwa kí gbogbo ẹ̀yin ajúnilọ tó lè fọ̀nà mọ̀ èèyàn tó fọ̀nà mọ̀ wá tí a jẹ́ káwa náà já lẹ́nu bí ọkọ̀ tuntun àdúpẹ́ lọ́wọ́ yín ẹ máa tẹ̀síwájú ni ẹ̀yin dèrò ẹ̀yìn bákan náà mo kí gbogbo ẹ̀yin fans wa tó pé tá bá ti drop fíìmù kan tàbọ̀rọ̀ kan tàbá wúyewúye kan ẹ sáré lọ sórí YouTube wa ẹ lọ wò ó pàápàá jùlọ Àjàmbàdàn Òjó TV ilé ìta àṣẹṣẹ gbé jáde tó ìpé bẹ́ẹ̀ láti gbé àlàláyé tá a gbé jáde àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ fìfẹ́ hàn sí wa gbogbo ẹ̀yin tẹ́ sì dágun lá sí wa náà àdúpẹ́ lọ́wọ́ yín because Yorùbá ní ẹjẹ́ àdúpẹ́ lọ́wọ́ ẹni tí orí nìtọ́ mọ́jú èèyàn náà ní owó bí tá a wà ògo ní fọ́lọ́run lókè ọ̀run àdúpẹ́ lọ́wọ́ bàbá wa Dr. Kuti ní Atlanta olólùfẹ́ mi dáadáa ni bàbá yìí gbogbo ìgbà tí n bá ti fi kankan sórí àtìbà wọ́n á pè mí wọ́n á pa mí lákèésí wọ́n á pè mí sákèésí pé ẹnìkan kì í gbọ́n tán àti pé ọmọdé gbọ́n àgbà gbọ́n láìdẹ́lẹ̀ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín gan àtàwọn bàbá bẹ́ẹ̀ lókè òkun àti nílẹ̀ yìí gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo rí fọ́nrán kan ó wá ṣe mí léèmọ̀ bó tilẹ̀ jẹ́ pé mo gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ sọ lórí ẹ̀ torí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ̀rọ̀ gbọ́ tí wọ́n mọ̀rọ̀ sọ torí pé fọ́nrán náà ó ní í ṣe pẹ̀lú ẹni tó jẹ́ colleague mi nídìí iṣẹ́ ìtàgé ó ní í ṣe pẹ̀lú alájọṣepọ̀ mi ó ní í ṣe pẹ̀lú olólùfẹ́ mi àmọ́ ọ̀pọ̀lọpọ̀ lè máa wò pé ọ̀pọ̀lọpọ̀ lè máa rí wọ́n wá wò pé why not tí mo ṣe fídíò lórí ẹ̀ ìdí tí mo fi ṣe fídíò lórí ẹ̀ ni pé láti correct impression àwọn èèyàn mi ò wá láti wá gbin ìbàjẹ́ ọmọlàkejì mi sọ́kàn ara ayé tẹ́mi bá tiẹ̀ gbin tọ́lọ́run bá gbìn nǹkan àti pé mi kì í ṣẹ̀dá bẹ́ẹ̀ then sẹ́rí bí mo ṣe ń sọ̀rọ̀ jáde ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ẹ̀ kọ́ ni ìwà rẹ̀ bí ọ̀rọ̀ ẹnu mi ṣe rí bẹ́ẹ̀ náà ni ìwà mi ṣe rí so tó bá fẹ́ judge mi o lè fọ̀rọ̀ ẹnu mi judge mi at times Ọlọ́run á má jẹ́ kí n sì sọ torí kò sí màá sún màá wì ọmọdé ò ní mọ èkúté wì kétí rẹ̀ ó mọ̀ jóná so ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti send fídíò yìí sí mi yàtọ̀ sá àwọn tó ń tààgì mi àwọn kan tiẹ̀ sọ pé Àjàmbàdàn àwọn jẹ́rìí rẹ̀ tó bá sì pé wọ́n ni o ò lè heart bẹ́ẹ̀ no ẹ má jẹ́rìí mi kì í ṣe pé mo kàn yín lábùkù ṣùgbọ́n ìdí tí mo fi ní ẹ má jẹ́rìí mi ni pé Ọlọ́run bá nìkan ìlú perfect inú ayé ẹ̀dá alààyè ẹ̀dá tọ́lọ́run dá ni mí so kò sí pẹ́ẹ́dá kan wà tí ò wá lè ṣe àṣìṣe tàbí tí ò lè ṣe àmọ̀ṣe ìgbà míì èèyàn fẹ́ fi irú fata fi yọ̀ sọ́bẹ̀ èèyàn padà fi yọ̀ já ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ correct impression ẹ̀yin èèyàn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ send fídíò yẹn sí mi eléyìí ló kọ́kọ́ send ó wá tún yá gbàtẹ́nì kejì wa máa send mi ríro mọ̀ pé tí n bá sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀tọ̀ ni kán má lọ fi tí ọ̀tẹ̀ gbọ́ kó má lọ nítumọ̀ torí pé a jọ wà ní same line then ojú tí ẹ̀yin fi wò èmi lè má fi wò ojú tèmi náà bá wá fi wò tí mo bá fi sọ̀rọ̀ lórí ẹ̀ ẹlòmíì tó bá wò ó lè má fi tí yẹn gbọ́ ó lè fo tí ọ̀tẹ̀ gbọ́ ó lè fi tí inú níbí ni gbọ́
ó lè fi tí elénìní gbọ́, ó lè fi tí eníkèéta ó lè fi gbọ́, ṣùgbọ́n bínú mi bá ṣe rí ilé mi ṣe máa ń sọ̀rọ̀. Ètò wa mú mi sọ̀rọ̀ lórí ẹ̀ gangan ìwọ́n á ní fídíò ọ̀gbẹ́ni kan ọ̀rẹ́ wa bàbá wa tí wọ́n máa ń pè ní Erinfọlámi. Ẹni yẹn jẹ́ oníṣẹ̀ṣe, ó wá jẹ́ lára àwọn oníṣẹ̀ṣe tí mo máa ń fẹ́ràn ọ̀rọ̀ wọn dáadáa. Mo máa ń fẹ́ràn ọ̀rọ̀ wọn dáadáa. Kó fẹ́ràn ọ̀rọ̀ èèyàn kò pé kó bá ẹni yẹn ṣẹ̀sìn. Kẹ́nìkan fẹ́ràn ọ̀rọ̀ mi nísìn dọ̀la ọ̀sẹ̀ mi ò fẹ́ mọ nǹkan tí wọ́n lè sọ tí mo fi lè kórìíra Islam tàbí mi sí tí mo dẹ̀ gbọ́njú sínú ẹ̀ tí mo dẹ̀ ń ṣe. Ṣùgbọ́n èyí ò sọ pé kí n má bá Kristẹni ṣe tàbí kí n má bá oníṣẹ̀ṣe ṣe, torí pé tá a bá wò dáadáa gbogbo àwọn tá a jọ ṣe dáadáa nú ayé, tá a jọ fọwọ́sowọ́pọ̀, tá a jọ tún lé ayé ṣe, àwọn ẹlẹ́sìn yìí wà ńbẹ̀. Kí ló wá dé tá a máa kórìíra wọn tàbí tá a máa rí wọn bí ẹni tá a fẹ́ rí? Àìmọye ọ̀rọ̀ ilẹ̀ máa gbọ́ lẹ́nu oníṣẹ̀ṣe míì tẹ́yìn gan fi tún ilé ayé yín ṣe. Àìmọye ọ̀rọ̀ lóníṣẹ̀ṣe míì náà gbọ́ lẹ́nu mùsùlùmí, lẹ́nu kìrìsìtẹ́nì tí ó fi tún ilé ayé ẹ̀ ṣe. Àti pé nínú ẹ̀dá kan tí kò wà bias ni bàbá yìí wà. Ó jẹ́ nìkan tára rẹ̀ balẹ̀, ó jó ní sùúrù. Mi ò polówó ọjà fún wọn o, mi ò polówó ọjà fún wọn o, kò sí nǹkan kan tó dè mí àti wọn pọ̀, mi ì rí wọn rí báyìí nínú ayé. Ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan tí fídíò wọn bá kọjá níwájú mi tí n bá rí pé n tí wọ́n sọ àgàsálíkà, ó yẹ kéèyàn pọ́n iṣẹ́ Elédùmarè rí lára ẹni yìí. Mo máa ń sábà ṣe tí n bá rí fídíò wọn. So mo ṣe tó wá rí eléyìí, mo wá rí wípé ẹ̀kọ́ méjì gangan lèmi gan kọ́kọ́ ń bẹ̀. Àkọ́kọ́, wọ́n sọ̀rọ̀ bíi, ẹ jẹ́ kí n sọ pé onígbàgbọ́ òdodo, tó ti máa ń gbé mùsùlùmí ó ṣe é ṣe kó mọ́ kí ọ̀pọ̀lọpọ̀ má ronú tẹ̀lé mi. Wọ́n sọ̀rọ̀ bí ẹni tó bí onígbàgbọ́ òdodo, ẹ má jẹ́ kí n sọ pé bí ẹni tó ní. Ṣùgbọ́n kọ́rọ̀ yẹn lè bá a dùn, kí n lè bá a ní àgbékalẹ̀, kí n tó wá tọ́ bọnú ọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Mr. Erinfọlámi. Orí Ọlọ́run ti burú. Ọlọ́run tó rí ẹ̀ ti burú. Torí Ọlọ́run ọba burú ni. Ilé mọ́ rin gbàtẹ̀gbà tí orí burúkú káàkiri. Kí ló tó pàdé mi ọmọ fún mi wì Ọlọ́run. Àbọ̀ ẹ̀ ti rọ́lọ̀ lẹ́ẹ̀ni rọ́lọ̀ mọ́. Ayé Ọlọ́run á dáa. Ọlọ́run tó rí ẹ̀ ti burú. Wọ́n ló fi sánmọ̀ bora bí aṣọ. Aṣọ wọn yà mọ́ ọ̀la ni. Àbórí ẹ̀ burú bí egun tí ń léwèrè. Ọlọ́run kọ́. Ifá ní tá a bá dá ògún dàbòrò gbè sílẹ̀. Ọmọ wa fẹ́ jẹ, ọmọ wa fẹ́ mu, ọmọ wa fìdí ọ̀rẹ́ rẹ̀ balẹ̀. Díàmú Olódùmarè àgọ̀tún. Ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ṣàgbéjì. Kò sí ohun tó Olódùmarè ò lè ṣe. Tọ́ba sójò, asọ̀dá, amúkàdà bí òtútù, àsìkàdà bí ọyẹ́. Kò sí ohun tó Olódùmarè ò lè ṣe. Ìbàrẹ̀ Olódùmarè ọba àjíkẹ́ Èdùmàrè ọba àjíkẹ́ òkè ọba gbáyé mọ̀ ṣe ọ̀run. Gbogbo wa la wo fídíò tí mo play tán. Bó tilẹ̀ jẹ́ pé láì tí sọ̀rọ̀ sí fídíò yìí rárá, òǹkàlùkù sì máa sọ̀rọ̀ sínú ẹ̀. Ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa, tẹ́ jẹ́ gbọ́n wa, ìyá wa tí a jọ ṣe rọ̀, tẹ́ jẹ́ olórí orí ìtàgé, ẹ dákun ẹ máa kíyèsí gbólóhùn ẹnu. Ẹ̀yin lóhùn tó bá ti bọ́lẹ̀ kò ṣe kó mọ́. Lọ́pọ̀ ọgbà ẹ̀kọ́ la fẹ́ kí ọmọ aráyé ó kọ́ látara wa. Ṣùgbọ́n ìwọ̀nba àbìkan lọmọ aráyé máa gé. Ayé ti dáyé social media. Ibi tá a fẹ́ kún ó kẹ́kọ̀ọ́ ohun gẹ́gẹ́ wọn ò ní gé sórí social media. Ibi tí ò dára rárá ni wọ́n á gé. Wọ́n tẹ̀ wá gé ibi tó dáa, wọn ò gé ibi tí ò dáa. Eléyìí pọ̀. Kódà ẹni tí yẹn jọ ń gbélé tó jẹ́ gbéyàn tàbá àbúrò tàbí olùbágbélé yẹn gbọ́dọ̀ sọ adúrò ọ̀rọ̀ yìí sí ká tó wá pé Olódùmarè ọba tó dá gbogbo wa. Irú nǹkan yìí lórí social media, ẹ̀kọ́ wo la fẹ́ káwọn èèyàn kọ́ mbẹ̀? Tá bá lọ wo comment section fídíò yìí, a máa rí táwọn èèyàn gan tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ nítorí pé wọ́n bá fídíò yìí pàdé. Ọlọ́run dáríjì mi ò pé mo sálábà pàdé fídíò yìí. A fi Olódùmarè bẹ̀ gba oléré orí ìtàgé. Gbogbo nǹkan táwa máa sọ ẹ jẹ́ ká máa ṣe níwọ̀n níwọ̀n. Ẹ̀kọ́ la fẹ́ kọ́ máa ráyé kọ́ lára wa, ẹ má jẹ́ kún ó ti ara wa sí náà. Ọlọ́run sì wà sà. Ọlọ́run ò sí. Orí Ọlọ́run ti burú. Ọlọ́run tó rí ẹ̀ ti burú. Torí Ọlọ́run ọba burú ni. Ilé mọ́ rin gbàtẹ̀gbà tí orí burúkú káàkiri. Now, nǹkan mẹ́ta ni mo clear nínú ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bọ́pọlọ mi ṣe gbé mọ́.
ẹ̀yin tẹ́ bá gbọ́n jù mí lọ bí mo bá ṣe sọ kò pé kẹ́ ẹ dọ̀tí mi ìpàkóńpàkọ́ ìlàrí ẹni ẹlẹ́ni wírí tẹni àti pé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ọdẹ tó lu kó lé ó gbélé ó ṣeé ṣe kọjá pò náà ní ọkọ̀ rúfin torí ta bàbá rẹ̀ kọ́ ní ó ti lù òun náà sì sínú ilé ẹ sì yẹ lé ní. àkọ́kọ́ ní tó jẹ́ kó jẹ́ pé kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mr. Enifọlámi ọ̀rọ̀ wọn wú mi lórí púpọ̀ tí ẹ bá kọ́kọ́ wò wọn àkọ́kọ́ lo ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn nínú àgbékalẹ̀ wọn kódà mo fẹ́ lè pé ìsọ̀rọ̀ wọn wọ́n sọ̀rọ̀ bíi múmìnì bíi mùsùlùmí mo sọ́rí láti sọ torí pé àwọn ń lù wọn á máa lùlù kan wọn ní ẹ mọ̀jọ́ máa ń wó fi tí kó mọ̀ fi rúgbọ̀n jólù wa torí tó bá jó títí náà kò ní pàtí ọ̀sán yóò sẹ́nu rẹ̀ dùn bá ní ọmọ yìí torí tálásìgbọ́ bá gbọ́rọ̀ rẹ̀ ọ̀tọ̀ níbi tí ọ̀bọ gbé lọ torí wípé ìsọ̀rọ̀ tí kọ̀lé mi sọ̀rọ̀ wípé kò sọ lọ́hùn kì í ṣe wípé ó sọ nílànà tí àwọn oníṣẹ̀ṣe fi ń pe ọlọ́run wọn kì í ṣe pé ó sọ nílànà tí kìrìsìtẹ́nì fi ń pe ọlọ́run wọn ó sọ nílànà tí mùsùlùmí tí wọ́n fi ń pe ọlọ́run wọn ni àwa ríru wọn tó wá jáde tí wọ́n wá dìfẹ́ǹdì irú kéèsì yẹn nílànà Islam wọ́n fi léyìí pe àlàáfíà padà sáàrin àwa Yorùbá pé ẹ jẹ́ ká máa lágbòye pẹ̀lú gbogbo nǹkan tá a bá ń ṣe then ẹ jẹ́ ká máa láròjinlẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tí bá ń tẹnu wá jáde ní tí bá ń tẹnu wá jáde lórí social media a fi ń ba nǹkan tó dáa jẹ́ púpọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ tó ń wá sórí sísọ èmi ò ń wọ́rì tí n bá ṣe fídíò téèyàn méjì péré bá wò wọn ṣáà ti achieve kò pọn dandan kí n ní 30,000 40,000 views torí pé ọ̀rọ̀ táwọn aráyé fẹ́ gbọ́ láburú ni ìlọ̀pọ̀lọpọ̀ aráyé fẹ́ gbọ́ èmi ò dẹ̀ ní sọ ìyìn nítorí pé kí fídíò mi lè ní traffic torí pé tọ́lọ̀ ní màá jẹ́ láyé mo ti ń jẹ kì í ṣe ọ̀rọ̀ tí mò ń sọ sórí social media ìní mo fi ń jẹun iṣẹ́ ìtàgé ìní mo fi ń jẹun ká pe ní sóde àríyá ká darí ayẹyẹ tẹ̀rẹ́tọ̀ yàyà ìní mo fi ń jẹun ìpolówó ọjà ìní mo fi ń jẹun ṣùgbọ́n torí pé inú mi máa ń kún lọ́pọ̀lọpọ̀ gbà tí kì í dẹ̀ ṣe pé gbogbo nǹkan tí mo bá fẹ́ sọ ni màá lọ fi ṣe fíìmù ló ṣokùnfà ọ̀rọ̀ tí mò ń sọ lórí afẹ́fẹ́ láti bí ọdún 2 sẹ́yìn torí pọ̀pọ̀lọpọ̀ wọn á ní tí bá sọ̀rọ̀ tó bá jọ ẹlòmíì la á ní ọjọ́ padà bí fíìmù rẹ ta ló rán ẹ níṣẹ́ ẹjọ́ ó ti gbàgbé pé ara fá náà láti yọ ìfà bẹ́ẹ̀ ni torí pé tí wọ́n bá dé fàáfà fún ọkọ̀wọ́ ọ̀fà bẹ̀rẹ̀ tó ti rí para fá láti yọ ìfà ibi tí mò ń lọ tààrà iná ni wípé àwa ń sọ̀rọ̀ tiwa láti pe àlàáfíà sáwùjọ wa ni láti fi pe ìṣọ̀kan sáwùjọ wa ni ká má fi ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sìn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ká má fi ṣe àgbákò orí ibú fúnlẹ̀ Yorùbá torí pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kò jẹ wá lógún ẹ̀rí páwọn kan tiẹ̀ ti jáde ní ìsìn wọ́n ti ń pín sí méjì wọ́n ti ń pe ibìkan nílẹ̀ Yorùbá wọ́n ti ń pe ibìkan ní kóòtù òjìbí gbogbo tẹ́ ẹ bá pè é ẹ̀yin nu èrò ọkàn yín nù àníyàn yín Elédùmarè ó fi ṣèdájọ́ fún gbogbo wa so mo kí bàbá yìí dáadáa fún ìròrí wọn ìsọ̀rọ̀ wọn àgbékalẹ̀ wọn mo dẹ̀ kí gbogbo ẹ̀dá tó torí bẹ́ẹ̀ nínú ayé tó ṣe pọ́ lágbékalẹ̀ ó láròjinlẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ tàbí tó bá fẹ́ pàkíyèsí èèyàn nínú ẹ̀sìn tàbí nínú ìwà tàbí nínú ìṣesí so ó máa ń wù mí dáadáa tí n bá cross fídíò bàbá yìí mi kì í fojú commonize máa dúró máa wù bẹ́ẹ̀ ni so títí tèmi àti wọn tá a fi jọ láǹfààní àtijọ́ kíra wa àtijọ́ sọ̀rọ̀ papọ̀ lórí fóònù mo fojú kàn wọ́n rí mo láhùn mo sì jẹ́ lọ́kànjúà sọ̀rọ̀ mi yé yín now ìyẹn bẹ́ẹ̀ mo lò wọ́n lọ́gọ̀ ẹnu Elédùmarè ó máa fún yín ṣe ẹ máa tẹ̀ wájú ní ẹ̀mí dèrò ẹ̀ tọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n wá sọ̀rọ̀ lé lórí gangan àtèròǹgbà àwọn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe fídíò tí wọ́n kọ́kọ́ send fídíò yìí sí mi àtàwọn tí wọ́n ń post ẹ̀ tí wọ́n ń tag mi àkọ́kọ́ fídíò yìí ti kọ́kọ́ pẹ́ tá a bá kà lé ní èjì yóò ti tó ṣèṣì ní kọ́mọ̀ sí tọ́dún 5 àbí 6 tàbí bí ọdún 4 ní tí mo kọ́kọ́ fẹ́ yọ lò ń bẹ̀ ẹ̀kọ́ tó kọ́kọ́ kọ́ mi rèé ọkọ̀ kọ́kọ́ mi pé àṣegbé ò sí àṣepamọ́ ló wà gbogbo tó o bá fèmí ṣe ó ń bọ̀ wá dọ̀rọ̀ tán mo fẹ́ kí gbogbo wa mọ̀ tó máa ti ń jẹ́ ọ̀rọ̀ a lè sọ̀rọ̀ lákòókò kan
ó jẹ́ pé tó bá takò àkókò tá a sọ àwọn èèyàn lè gbọ́ kí wọ́n mọ̀ yabẹ̀ tàbí kí wọ́n mọ̀ mo lò mọ̀ pé gbogbo ohun tó o bá sọ lénìí ó ń bọ̀ wá dìtàn lọ́la ọ̀rọ̀ yẹn padà bọ̀ wá sọ̀wọ́ gangan ìlà fi gbọ́dọ̀ bẹ̀rù ọ̀rọ̀ ìlà fi gbọ́dọ̀ bẹ̀rù sísí kì í sọ̀rọ̀ yìí gangan ni mò ń sọ o bí kò sí pé gbogbo ohun tí kálukú ò mọ̀ sọ sórí social media ìgbà míì tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí ẹ wo ọ̀rọ̀ King Wasiu Ayinde bó ṣe ń ṣẹlẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ yìí bí ṣe ń jó kálukú la ẹlòmíì ní jáde sórí social media ń sọ ohun tó ṣe pé tí Wasiu Ayinde bá dúró wájú rẹ̀ báyìí kò ní lè sọ tí ó sì mọ tí ó dòun àti Wasiu Ayinde pọ̀ lọ́la tàbí tí ò mọ tí ó dòun àtẹnikẹ́ni pọ̀ lọ́jọ́ ọ̀la àti pé lómi tí ẹ mọ dá sọ̀rọ̀ bí ìgbà tó ju gbogbo ẹ lọ láwùjọ lórí social media ẹja máa sọ tí ó mọ tẹnu wa jáde ìyẹn bẹ́ẹ̀ now lórí ọ̀rọ̀ tá a wá gbọ́ gangan nípa ọ̀rọ̀ tí kọlẹẹgì mi sọ Ọ̀gbẹ́ni Ọlájírè Àtòríbẹ̀wò àkọ́kọ́ ẹ̀dá tí Ọlọ́run dá Àtòríbẹ̀wò Ọlọ́run dá ní ẹ̀dá kan tó sì pé ẹ jẹ́ kí kọ́kọ́ pè ní akọ́ṣẹ́mọṣẹ́ tó kọ́ṣẹ́ ìtàgé because ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìní wà wòkọ́ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló kàn déédéé jí lọ bára rẹ̀ nínú iṣẹ́ ìtàgé ẹlòmíì tí ẹ máa ń sin ọ̀rẹ́ rẹ̀ lọ location tí ó gbàbẹ̀ di ìṣeré orí ìtàgé ṣùgbọ́n àǹfààní tá a máa jẹ náà ni wípé gbogbo ẹ̀dá tó bá jí tó kọ́ṣẹ́ yìí bó ṣe yẹ kó kọ́ tó gbòmìnira tó dọ̀gá ara rẹ̀ àwọn ìyàtọ̀ kéékèèké kan máa ń wà bẹ́ẹ̀ yàtọ̀ sí àwọn aláwòbọ̀ ẹ̀gbọ́n tí wọ́n ní kò lè mọ dùn jura wọn lọ o kò lè mọ dùn jura wọn lọ àbínibí ò yàtọ̀ sáwó ṣe kò lè mọ dùn jura wọn lọ ẹni tó kọ́ṣẹ́ ti ṣe yé ni Elédùmarè wá fún ní ẹ̀bùn kan tí ò wọ́pọ̀ tó sì pé ọ̀pọ̀lọpọ̀ gbà mo lè sọ pé àwa tó fún nínú iṣẹ́ ìtàgé àwọn tó fún nínú iṣẹ́ ìtàgé kò tó nǹkan àwa kan wà tó sì pé ojú wa ọ̀rọ̀ wa ìṣesí wa kì í sábà pààyàn lẹ́rìn tó sì pé tó bá tó àkókò tá a fẹ́ pààyàn lẹ́rìn á ṣẹ̀ṣẹ̀ gbé ìwà yẹn wọ̀ ni eléyìí ló túmọ̀ sí pé ìwà tá a fi ń ṣiṣẹ́ ìtàgé ó yàtọ̀ sí ìwà tá à ń wò níta ìsọ̀rọ̀ wa tá a bá wà lórí stage tá a bá ń ṣeré ó yàtọ̀ sí ìsọ̀rọ̀ wa tá a bá ń sọ̀rọ̀ níta pàápàá jùlọ àwọn tó jẹ́ adẹ́rìnpòṣónú nínú wa ṣùgbọ́n àwọn kan wà tó ṣe pé àti sọ̀rọ̀ wọn níta àti sọ̀rọ̀ wọn nínú iṣẹ́ ìtàgé ẹ̀bùn Ọlọ́run ni gbogbo ẹ̀ ní ó máa pa yín lẹ́rìn tẹ́ ẹ bá ń wo Àtòríbẹ̀wò lásán ẹ̀rín ó máa pa yín so àdámọ́ níṣẹ́ wọn Elédùmarè ló sínú bẹ́ẹ̀ fún wọn kì í ṣe gbogbo èèyàn ní wọn sábà ṣẹlẹ̀ sí nínú ẹ̀dá tí pé tí bá ń sọ̀rọ̀ níta tí pé ọ̀rọ̀ rẹ̀ lè má fọ́ ni tí ò bá fẹ́ kó fọ́ ni ìní apá àkúfọ̀ wà àmọ́ tó bá ti gbé kárátà wọ̀ kò sára tí ò lè dá béèyàn bá jẹ́ lẹ́hà yóò fẹ́ lè bọ́ ẹ̀hà lẹ̀ kápá bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni onírúurú gbogbo wa wà irú ẹ̀dá bẹ́ẹ̀ l'Àtòríbẹ̀wò Ọlọ́run dá pé níwọ̀nba nínú iṣẹ́ yìí ìrúpò yé díẹ̀ kò sẹ́ni tó mọ̀ tán Ọlọ́run nìkan ló mọ̀ tán kò wá sí mọ̀ gún mọ̀ tẹ̀ kò sí bá ṣe mọ gúnyìn ewùrà tí ò ní ní kókó ìní nǹkan tó ṣẹlẹ̀ yìí àkọ́kọ́ mo fẹ́ mú dá ẹ̀yin tẹ̀ ń wò wá lójú àtẹ̀yin tẹ̀ ń judge Àtòríbẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fi ń ṣeré kì í ṣe pé bí wàá wa ṣe rí nìyẹn kì í ṣe pé bí ìṣesí wa kì í ṣe pé bó ṣe rí nù o kì í ṣe wípé bẹ́rù ọkàn wa ṣe rí nìyẹn o àwọn nǹkan mẹ́ta lọ́kọ̀ọ̀kan kọ́kọ́ máa ń síwájú eré wa ìṣesí wa ìhùwàsí wa àwọn nǹkan mẹ́ta kan kọ́kọ́ máa ń síwájú àkọ́kọ́ ẹlòmíì tí ó mú content wá pé tí mo fẹ́ kọ̀tàn lé lórí ni bóyá nǹkan yìí ó rí níbì kan tó ṣẹlẹ̀ bóyá ó ronú kan bóyá ó lálàárí bóyá ẹnìkan sọ fún bóyá ó ṣẹlẹ̀ sẹ́nìyẹn gangan á wá mú nǹkan yẹn wá nǹkan yẹn làwọn ọ̀jọ̀gbọ́n ó jókòó lé lórí tí wọ́n ó sọ dìtàn tí wọ́n bá wá sọ dìtàn wọ́n wá fi kankan tá à ń pè ní fíìmù wọ́n fi sínú ẹ̀ wọ́n á fi nǹkan kan tá à ń pè ní selling point wọ́n á fi sínú ẹ̀ pé kí la lè fi tajà wọ́n á fi sínú ẹ̀ nínú àwọn kí la lè fi tajà yìí ibẹ̀ láti gbọ́dọ̀ ṣọ́ra dáadáa tá a fi gbọ́dọ̀ kọlu bábo àyà torí pé látàrí pé a fẹ́ wá nǹkan tá a fẹ́ fi tajà báwo la ṣe ní lukùn Ọlọ́run báwo la ṣe ní lukùn àwọn ọmọ kékeré àwọn ọ̀dọ́ kékeré torí tá a bá wò pé nǹkan tágbàlagbà ń fẹ́ ìnìkan tàbí nǹkan tó ṣe déédéé tágbàlagbà gbọ́dọ̀ wò òun nìkan la lè ṣe ọmọ 10 years ọmọ 15 years wọ́n ti ní Android phone lọ́wọ́ tán lè já sórí YouTube tán lè fi wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan so ìdí eléyìí ló fi jẹ́
gbọ́dọ̀ jẹ́ wípé a gbọ́dọ̀ ṣọ́ra gan tá a bá fẹ́ ṣe selling point pé nǹkan tá a fẹ́ fi tajà tó lè attract yín, a gbọ́dọ̀ wà very very careful. Àwọn nǹkan kan wà tó pé YouTube gangan fúnra rẹ̀ wọ́n ní gbà lọ́wọ́ wa, ṣùgbọ́n YouTube ò gbọ́ Yorùbá, tí kì í ṣe pé tẹ̀yìn ayé bá sọ Yorùbá fún wọn, tó tá a bá sọ nǹkan míì tí ò bójú mu tí ò bá gbà mu, tán bá report sọ́ndà YouTube, ó di dandan YouTube ó máa strike irú side yẹn tàbí kó strike fíìmù yẹn lódìdí. A gbọ́dọ̀ máa ṣọ́ra. Àwọn àárín yìí ni máa ń fa àkóbá fún ọ̀rọ̀ ẹnu wa ńgbà míì tàbí ṣe sí wa, torí wípé àwọn tí wọ́n kọ script tí wọ́n pè ẹ́, wọ́n ti rò pé ta ló lè ṣe nǹkan yìí tí ó fún àwọn ní nǹkan táwọn fẹ́. Then fíìmù yìí tá a bá wò dáadáa, wọ́n gé ibì kan ń bẹ̀ ni, kì í ṣe wípé wọ́n gé odidi fíìmù yìí. Kí là ń bá bọ̀ tírú ọ̀rọ̀ yìí fi jáde lẹ́nu Atoríbẹ́wù? Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Kì í wá ṣe pé bí Atoríbẹ́wù ṣe sọ yìí, kì í ṣe pé bí èrò ọkàn rẹ̀ ṣe rí nínú ayé ni. Ọ̀pọ̀lọpọ̀ wá rí i pé náà tó bá tiẹ̀ fẹ́ fi ṣe pé ó fẹ́ fi ṣe fíìmù náà, ká ní pọ́lọ̀ ń ṣàwọn nǹkan kan fún un, because àwọn nǹkan kan wà tó yẹ pé lótìtọ́ àti lódodo ó máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n kì í kọ́ mọ̀. Àwọn nǹkan kan wà tó yẹ pé lótìtọ́ àti lódodo ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ò láǹfààní àti dórí ayélujára, because ọ̀pọ̀lọpọ̀ ni ló ń ṣe tó ju t'Atoríbẹ́wù ṣe yìí lọ, ṣùgbọ́n nígbà tá a bá rí kò sì kọ́ wa lẹ́kọ̀ọ́ aburú nípa Ọlọ́run. Abẹ́ni tó ṣe Bismillahir Rahmanir Rahim tó sì du ẹ̀dá ẹgbẹ́, àkọsílẹ̀ wo la fẹ́ fún tí wọ́n sì tún gbé sórí agbágbé. Ṣùgbọ́n torí pé ipò táwa wà àti iṣẹ́ tá a gbé dání, àwọn ayé rí wa bí ẹni táwọn ń wo àwòkọ́ṣe nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀, nínú ìṣesí rẹ̀, la fi gbọ́dọ̀ wà very very careful. Mo fi àkókò yìí mo fi rọ ẹ̀yin olólùfẹ́ wa láti máa sọ fún yín pé tí ẹnìkan bá ṣeré aṣẹ́wó, kì í ṣe pé ó mọ̀ ìpa aṣẹ́wó ni o, ó ń ṣe láti jẹ́ pé ká fi kẹ́kọ̀ọ́, ṣùgbọ́n kẹ́ni náà mọ́ fàṣejù bọ́, kó mọ̀ jẹ́ wípé a wá dàbí ẹni tá a ní kó wá wo gọ̀bì tó tún lè wo ní gọ̀bìgọ̀bì yìí, torí pé ká lè tajà, torí pé kó lè rí ìwọ̀nba náà ló gbọ́dọ̀ rí mọ́ tí ò fi ní bọjà jẹ́. Ẹ rí pé mo sọ̀rọ̀ ní time kan tí wọ́n ní ẹnìkan drop nínú àwọn artist, wọ́n á rí pé nìyẹn gbogbo fíìmù ẹ̀ kàkàkàkàkà ìbọn náà ni. Ó lójú àkókò táwọn èèyàn máa fẹ́ wo sinimá tó jó níbọn. Ẹlòmíì shock, ẹlòmíì máa ń rí bíi pé ó ń fọ́mọ òun ní ẹ̀kọ́ tí ò dáa. So nípa ọ̀rọ̀ tá à ń sọ jáde lẹ́nu, mo mọ̀ pé gbogbo nǹkan t'Atoríbẹ́wù sọ yìí, tá a bá lọ wo fíìmù yẹn látòkè délẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ pé ibi tí wọ́n ti perfect dialogue yẹn wà, ṣùgbọ́n tó ẹni tí ó bá borin jẹ́ kò ní kọ bí Paso ṣe kọ́, ẹni tí ó bá bàlù jẹ́ kò ní lù ú bó nílùú Saheed Òṣùpá ṣe lù ú. Ṣùgbọ́n àwa náà tá a pera wa lóṣèré orí ìtàgé, ẹ má jà torí àsọdùn, ẹ má jà torí àwídùn, ẹ má jà torí àṣedùn ká máa sọ̀rọ̀ tó lè pa àlàáfíà lára tàbí tó lè pa àwọn tá a fẹ́ kán kẹ́kọ̀ọ́ tó lè pa lára. Kò sẹ́ni tó gbọ́n tán. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ observe. Lélẹ̀ tí mo dẹ̀ nígbàgbọ́ wípé àwọn nǹkan wọ̀nyí náà ó ṣeé ṣe kó dọ́dọ̀ akẹgbẹ́ mi Atoríbẹ́wù tàbí kémi gangan kí n share fídíò yìí fún wọn. So kì í ṣe ẹ̀dá bẹ́ẹ̀ o, wàláì kì í ṣe ẹ̀dá bẹ́ẹ̀. Ẹni tó nígbàgbọ́ nínú Ọlọ́run ni. Mi mọ ìsìn Ọlọ́run rẹ o, ṣùgbọ́n ní tó jẹ́ kí n máa rí bí ẹni tó nígbàgbọ́ nínú Ọlọ́run ni pé nínú àjọṣepọ̀ wa, torí pé àwa náà la máa ṣẹra wa tá a fi máa ṣe Ọlọ́run, àwa náà la máa ṣe dáadáa fúnra wa tá a fi máa ní dáadáa àkọsílẹ̀ níwájú Ọlọ́run. So ó jẹ́ ẹ̀dá tí mo mọ̀ pé kì í ṣe onínúnibí ni. Gbogbo ẹ̀dá tó bá dẹ̀ gba òtítọ́ gbọ́ tó gba Ọlọ́run rẹ̀ gbọ́, ó di dandan ìwà tó bá ń hù ibẹ̀ ẹ ti máa dáwọn nǹkan kọ̀ọ̀kan mọ̀. Kì í ṣerú ẹ̀dá bẹ́ẹ̀, kò rán mi o ní tí mò ń sọ yìí. Kì í ṣe pé mò ń defend ẹ̀ torí pé ó justice. Ẹ rí i pé ibi tó kù sí kò jẹ́ kí gbogbo àjọ mọ̀. Èmi náà níbi tí mo kù sí. Níjọ́ tẹ́ ẹ bá rí tèmi náà tí mo kù bì kan, mo fọlọ́ọ̀bẹ yẹ pé mi ṣàkíyèsí. Kò sẹ́ni tó gbọ́n tán o. Tí ò bá ti sẹ́yìn, kò sáwà o. Ọlá ayé là ń jẹ, ọlá Ọlọ́run là ń jẹ. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wá sọ̀rọ̀ tẹ ní Àjàmbàdàn ò jẹ́ ṣe irú ẹ̀. Ìfẹ́ tẹ ní sí mi ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. Kò sẹ́nìkan tó gbọ́n kọjá àṣìṣe. Bẹ́ẹ̀ ni
kò dẹ̀ sẹ́nìkan tó ní làákàyè kọjá ṣìṣe àfi k'Ọlọ́run máa ṣọ́ wa k'Ọlọ́run máa là wá. Èèyàn lè mọ̀rọ̀ sọ máa sọ máa wí àlè wí èkútékétì rẹ̀ ọmọ jùlọ èèyàn lè mọ̀rọ̀ sọ dáadáa kó dáńtọ́ lẹ́nu ṣùgbọ́n tó bá bọ́ sọ́wọ́ aláṣìgbọ̀ ńkọ́ wọn ò bá yín gbé lọ bòmíì àti pé tí wọn bá rọra bá yín gé 4 seconds nínú ọ̀rọ̀ yín ó lè da gbogbo tẹ́ ẹ bá ṣe nínú ayé rú àfi k'Ọlọ́run máa ṣọ́ wa pẹ̀lú ní social media. Ẹ ṣé mo dúpẹ́ fún àgbọ́yé tẹ́ ní o Ọlọ́run á kún wa o. I love everybody. O lè yan torí pé tó o bá jẹ́ olè o ní máa gbìjọ ọmọ rẹ tó bọ́ sí páńpẹ́ ìjọba. Èrùgàlè. Sọ́kún ará ànájà. Níwọ̀n tó sọ fún mi oní wọ́n dànù sódò mo ti dé bẹ́ẹ̀ yìí gbọ́dọ̀ tí ó fún òǹgbọ́dọ̀ sí ló pa. Wọ́n kan rí ayé rẹ mọ́ bí lónìí wọ́n kan àṣeyọrí rẹ mọ́ bí lónìí wọ́n kan ìgbéga rẹ mọ́ bí lónìí. Oríkùsù o lọ́ọ̀rọ̀ ọ̀la kóòrò tó kàtàrí kó o sì gbẹ kó o sì gbọ́dọ̀ súnmọ́. Àjọ bẹ̀rẹ̀ ọgbà lẹ́yìn. Ẹ̀yin ṣe sọ̀rọ̀ wá fún mi. Ẹ má yọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ o. Ẹ má yọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ o. Ibo lowó wà lọ ibo lowó lọ kí lẹ fowó yẹn ṣe. Èso òbí ta ni ó yanjú ẹ̀. Ní gbogbo ẹnu rẹ sọ̀rọ̀. Ẹni ọ̀pọ̀ ni mí. Orí ẹlẹ́kẹ̀jẹ̀ ló wà nù wọn ò bá bìyẹ èrí àpapọ̀. Tí mo padà ní another girlfriend tó bá tún lóyún tí mo ní mi fi oyún ẹ̀ tún pa àpàdánù. Ṣé bí wọn náà ló ń bú mi tó ń pè mí àbíkú ọ̀dà ó tiẹ̀ wá tó ti bá bọ́ ń bàbá kí ló dé. Wọ̀rí kẹ́mi ò ṣe pé oògùn àbí ó ti di kí n ṣe pé oògùn. Rárá ṣe bẹ́ẹ̀ ilẹ̀ fẹ́ búra. Ọkọ tiẹ̀ ó ṣe pé oògùn tó dẹ̀ mọ̀ pé mi lè má gbé mọ́tò jáde. Àjẹ́ ni. Ìyá rẹ̀ ń ṣe ọ̀tá ní ọgbọ̀n ọkùnrin rẹ̀ sínú lónìí. Àsìkò ìdájọ́ tuntun.
olè ni ọ́ torí pé tó o bá jẹ́ olè ò ní máa gbìjọ ọmọ rẹ tó bọ́ sí páńpẹ́ ìjọba. Erugale. Sọ́kú ará ànájà. Níwọ̀n tó sọ fún mi ó ní wọ́n dànù sódò mo ti dé bẹ́ẹ̀ yìí gbọ́dọ̀ ṣe fún gbọ́dọ̀ ṣe lọ́ọ́ pa. Wọ́n kan rí ayé rẹ mọ́ bíi lónìí wọ́n kan àṣeyọrí rẹ mọ́ bíi lónìí wọ́n kan ìgbéga rẹ mọ́ bíi lónìí. Ọ̀rẹ́kùsù o lọ́ọ̀rọ̀ ọ̀la kóòrò tó kàtàrí kó o sì gbẹ kó o sì gbọ́dọ̀ súnmọ́. Àjọ bẹ̀rẹ̀ ọgbà lẹ́yìn. ẹ̀yin ṣe ń sọ̀rọ̀ wá fún mi. ẹ má yọ ọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ o ẹ má yọ ọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ o. Ibo lowó wa lọ ibo lowó lọ kí lẹ fowó yẹn ṣe. Èso òbí ta ni ó yanjú ẹ̀. ní gbogbo ẹnu rẹ sọ. Èmi ọ̀pọ̀ ni mi. Orí ẹlẹ́kẹ̀jẹ ló wà nù wọn ò bá dìye èrí àpapọ̀. Tí mo padà ní another girlfriend tó bá tún lóyún tí mo ní mi fi oyún ẹ̀ tún pa. A padà nù. Ṣé bí wọn náà ló ń bú mi tó ń pè ní àbíkú ọ̀dà ó tiẹ̀ wá tó ti máa bọ́ ń bàbá kí ló dé. Wọ̀rí kẹ́mi ò ṣe pé ògùn àbí. Ó ti di kí n ṣe pé ògùn. Rárá ṣe bẹ́ẹ̀ ilẹ̀ fẹ́ búra wọn dé. Kọ́kọ́ tiẹ̀ ó ṣe pé ògùn tó dẹ̀ mọ̀ pé mi lè má gbé mọ́tò jáde. Àjẹ́ ni. ìyá rẹ̀ ń ṣe ọ̀tá ní ọgbọ̀njọ́ ọkùnrin rẹ̀ sínú rẹ̀ ó dùn. àsìkò ìdájọ́ tuntun.
ní gbogbo wájú sọ mi lónìí gbàmígbàmí ti pọ̀ jù ìgbà tí wọ́n bọ́ ta kí aláàdé èmi lọ́sẹ̀lẹ̀ ní abá ní ọmọ Ọlátúnjí alága àsọ wa ọlọ́mọ rẹ̀ tí ló fi tipátipá lé ebóbìnrin lò pọ̀ wọ́n sá ti gbé o ó ti dọ́ní dúró police station wọ́n ní DPO ní dandan àfi kó wọn ràn lẹ́wọ̀n ìrànlọ́wọ́ ọmọ bá wà o torí wọ́n ti wá sábẹ́ mi náà wá sáàdì mi o wọ́n lè mi nìkan mo lè bọ́ba sọ̀rọ̀ wọ́n ní torọ́ ba ló lè yanjú ọ̀rọ̀ ẹ̀ níbi tó dé dúró bọ́ba ló lè pàṣẹ fún DPO. DPO ní dúró police Démọ́lá ni Démọ́lá ẹni ẹ̀yin náà mọ̀ ni Démọ́lá ni ọmọ ilé òun kẹ̀kẹ́ orí adé ó gbé yìí ẹ pẹ̀lẹ́ sálàfíà lẹ wà. Mo gbọ́ mi ò mọ̀ bóyá ẹ wà wíẹ̀ nípa case kan tí wọ́n ní wọ́n gbé wá sọ́dọ̀ yín gbẹ̀yẹn ọmọ tí wọ́n ní ó fi tipátipá bá ọmọbìnrin kan lò ní Olúwa yìí. Ẹ ti prepare case ẹ̀ ó ń lọ kóòtù Monday ọbẹ̀ tàbẹ̀ ẹ wá máa gbọ́ mo wá fẹ́ kẹ́ IPO tó bá wà ní charge case yẹn kí wọ́n ṣe proper investigation kó mọ̀ mẹ́hẹ̀ mo wá fẹ́ kẹ́ sìn báyìí kan fi fún láṣọ blue. Though mo ní trust inú ẹ̀ gan ni yàtọ̀ fún yẹn tẹ́ bá tún fẹ́ ìrànlọ́wọ́ tèmi náà mo ní ẹlẹ́rìí tó lè jẹ́rìí gbè tó bá délé ẹjọ́. Sister mi gan blood sister mi ni wọ́n á wá ẹ máa ní kí driver ò gbé wọn wá wọ́n ó sì kọ statement wọ́n á sọ torí pé ọ̀dà wọ́n sọ̀rọ̀ ẹbí kó tí wọ́n gan báyìí ló ṣe ṣẹlẹ̀. Tó ń taṣọ àwọn náà ni bàbá ọjà àwọn ọmọ rẹ̀ ní ọmọ tó fipá bóbìn lò pọ̀ tẹ́ ẹ̀ sọ ẹ̀wọ̀n á kàn lára sí. ṣé bẹ́ẹ̀ wà lọ́fíìsì.
ṣé property yẹn mà 120 million mi náà ti ń talẹ̀ 350 million. ok ṣé bí 20 million ẹ ṣáfẹ́. máa fún yín. ní ìgbọ́n tó sọ. tó bá yẹ pé nǹkan tó máa yẹ kálàáfíà àjọba nìyẹn máa fún yín. ó ti wà ń lẹ̀ báyìí. bí ò tiẹ̀ sí máa fún yín. tó dẹ̀ ṣú ọ̀pọ̀ mo máa rí gbà. ẹ máa rí gbà. oṣù wa náà ń gbà mí. kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan tí mo tún lọ sẹ́ńtà mọ́ ṣe bówó mò ń wá lọ tẹ́lẹ̀ gbogbo dídìde tí mo dìde yìí mo ti wò pé o lè má fẹ́ fún mi iná ló jẹun ló dẹ́dẹ́ kí n kàn dúdú kì í kú ṣe pé ò ní lọ sanwó olè ọ̀hún àbí ní ra property ọ̀hún. ẹ wá jáde mọ́ báyìí. kí wàá ní kí mo tún wà ní. ó ti di pé tí máa fẹ́ rójú ọkọ mi ńlẹ̀ báyìí ká máa fowó ṣe àbí. ó bẹ̀rẹ̀ o ṣé bí mo tún ṣe dúró lé nísìn tó tún jẹ́ pé ó tún sọ pé rìn ìranu mo rìn bóde ní ìsìn tí mò ń wá lọ ìsìn ló tún mọ challenge mi nísìn tó mọ̀ màlẹ́ tèmi wípé tí mò ń wá lọ síbi ló ti fún mi. kò sí wàhálà. ẹ dìde ẹja wọlé. fún kíni. mo fẹ́ mẹ́nu olóńgbò bọ̀yọ̀ ni. ẹ wo fún mi mẹ́jàre. ó bẹ̀rẹ̀ ní dé jàre. ẹ wo mo kàn dìde ní omi ìṣe o. ó ṣe kíni. a ní mi ìṣe kò. òye ìfẹ́ ṣe náà tẹ́lẹ̀ ni mo máa ń gbé ọdẹ bẹ́ẹ̀ ń gẹ́. a ní mi ìsinmú tu ẹ stop ẹ. nítorí inú ilé fún mi jàre. mi ìlọnu. ọ̀dà ń gbà náà tọ́ ọba lọ kò sí wàhálà. kí ni ọ̀la nílé wa kò sáwọn ọmọ nílé ní ẹ̀yìn wà.